ọ̀sẹ̀ tó kọjá yìí ni ọkùnrin tó lówó jù lórílẹ̀‐èdè nàìjíríà àti ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ìyẹn Alhaji Aliko Dangote ọmọ bíbí ìpínlẹ̀ Kano ọ̀sẹ̀ tó kọjá ni ó máa ṣàbẹ̀wò sí olórí oko káfàtà lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu Grand Commander of the Federal Republic of Nigeria GCFR tó sì jẹ́ wípé lẹ́yìn ìpàdé wọn ìní Dangote ìní ó bá gbogbo àwọn oníròyìn tí wọ́n wà ní iléeṣẹ́ ààrẹ ìyẹn nílé ìjọba tó ń pè lásùrọ̀ tàbí asòvìlà ètò ń pè ní state house correspondents ló bá wọn sọ̀rọ̀ lórí àbájáde ìpàdé tóun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àti gbogbo ohun tí ó lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nítorí bí epo ṣe ní wọ́n lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún kérésìmesì àti ọ̀pọ̀ ọdún tuntun tó ti ń di wìtìwìtì tó ń súnmọ́lé báyìí ni ló jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ránṣẹ́ pé Dangote bẹ́ẹ̀ la tún gbọ́ pé lórí bí wọ́n ṣe ń fi owó náírà tán tó fi ń ta epo kùsà fún Dangote láti fọ̀ èyí tí wọ́n ti dá dúró tó jẹ́ pé owó dọ́là náà ń gbà lọ́wọ́ ẹ̀ tó lè jẹ́ kí owó epo kó fò sókè ìlà gbọ́ pé ó tún wà lára nǹkan tí Dangote àti Tinubu tí wọ́n jọ ṣèpàdé sí. Ṣùgbọ́n lẹ́yìn ìpàdé náà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn méjèèjì wọ́n jọ pawọ́pọ̀ wọ́n sì jọ fọwọ́ sọ̀yà wípé àwọn yóò wá gbogbo ọ̀nà tí epo bẹntiróòlù tí òfin ni wọ́n gẹ́gẹ́ bó ṣe máa ń rí lọ́dọọdún nínú oṣù kejìlá tá a wà ìpàpà lásìkò ọdún kérésìmesì tá a sì gbọ́ pé Dangote ṣèlérí fún Tinubu pé gbogbo ohun tó bá gbà ìlòyìn yóò fún epo ò ní lọ sókè kò sì ní wọ́n bẹ́ẹ̀ ni ò ní sọ̀wọ́n gbogbo epo ètò òyìnbó ń pè ní fẹ́ẹ̀kì o ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ọdún kérésìmesì àti ọdún tuntun. Lẹ́yìn tí Dangote tó ṣèpàdé pẹ̀lú olórí oko orílẹ̀-èdè yìí ìyẹn Tinubu tán inú bọ́ọ̀tà bó sì ṣe fẹ́ máa jáde làwọn oníròyìn tí wọ́n wà ní iléeṣẹ́ ààrẹ ìyẹn ilé ìjọba Nàìjíríà tó ń pè ní Aso Rock tàbí Aso Villa náà ti lọ bá pé excuse sir ẹ bá wa ní gbólóhùn kan tàbí méjì kí lẹ́yìn àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ. Àsìkò náà ni ààrẹ Dangote ló jẹ́ kó dímọ̀ pé òun ti bá ààrẹ sọ̀rọ̀ òun sì ń fọkàn gbogbo ọmọ Nàìjíríà balẹ̀ pé kò ní sí ọ̀wọ́n gbogbo epo bẹ́ẹ̀ lówó epo ò ní wọ́n nínú oṣù kejìlá àápàá lásìkò ọdún kérésìmesì. Dangote ní ilé ìfọpo òun ó lóun kápẹ̀ láti fún ọmọ Nàìjíríà lépo tó tó lò ó ní òun lè máa fún gbogbo ọmọ Nàìjíríà lépo 50 mílíọ̀nù 50 million litres daily. Bẹ́ẹ̀ ló jẹ́ kó dìímọ̀ wípé òun gbìyànjú láti gbà táwọn ti bẹ̀rẹ̀ ilé ìfọpo òun ẹni kò ti sí ọ̀wọ́n gbogbo epo mọ́ èyí tó ti ń bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè látọdún 1972. Bákan náà ló kan sára sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní bó ṣe gbé ètò kalẹ̀ ká máa fi owó náírà ká máa fi ta kùsà fún òun ìyẹn náírà for crude ó ní ó jẹ́ nǹkan ńlá ó jẹ́ nǹkan àwòrí ṣùgbọ́n tó ní ìṣòro tí òun kojú báyìí òun ní báwọn èèyàn bá ṣe ń lọ jí epo lórílẹ̀‐èdè ta láwọn orílẹ̀‐èdè tó súnmọ́ wa ní ilẹ̀ adúláwọ̀ nítorí pé epo tí wọ́n wọ́n kọjá sísọ bẹ́ẹ̀ Dangote ní èròǹgbà òun ni pé bí ó bá fi dọdún 2028 ilé ìfọpo òun tó wà ní Ìbẹ̀jú Lẹ́kì lẹ́kọ̀ọ́ yìí òun yóò ti ṣe é tí ó jẹ́ pé òun ló tóbi jù ní gbogbo orílẹ̀‐èdè ayé.